àfa Buhari ọmọ Musa wọn làwọn gbà fún bàbá ìmáàmù Ọ̀fà wọn ní wòlíì Ọlọ́run ni wọn wallahi alazim. bàbá wa ọba tó sẹ́yìn báyìí wọ́n fi àpàdà sí ibú kan yìí. gbogbo wa yẹ́nyẹ́ láàrin ìṣẹ́jú kan kájọ wípé lè fún bàbá wa gbà pé òkè àgbà tọ́lọ́run gbé igun kẹmọ́ padà jábọ́. òkè àgbà tọ́lọ́run gbé igun kẹmọ́ padà jábọ́. bàbá àyíká odò kì í kodó àlọ́ká ọlọ́ kì í pọ̀lọ́ dámídámí kì í palá àmọ́lá padà jábọ́. òkè àgbà tọ́lúwa gbé igun kẹmọ́ padà. ẹja ṣe amínà ẹja tó ṣe amínà ẹja tó ṣe amínà la hawla wala quwwata illa billah. Yeah. The next segment of this program is the preaching lecture coupled with donation. And to lead us in this segment is Sheikh Al-Imam Muhyiddin Salman Hussein, the chief imam of إليك وسيلتي بجميع وني وبالقرآن منك وبرسولي وبالصديق والفاروق خيري جميع الناس بعد بالبتول وبعدهما بالنورين مريد ليالي وقيف ذوي محولي وبعدهما بأقدام أبي الحسن محقق الأصول أبي الحسن محقق الأصول بك أستجير فمن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي بماضي قواك أذنبت يا ربي وقادتني ذنوبا ما لها من غافر لك دنياي جرتني وفوق شدني ما حيلة في هذه ذاك ويوم وصولها شميل الدنا لا طيب أيام قوم محمد وما هو إلا رحمة الله في الورى هدى الله للأكوان خلق محمد تجلى إليه الله نورا بذاته ويشهد في ذلك وقت فم محمد يقول بأن لا إله سواك الله وأسكت ما في الأرض قول محمد ومن بعده الأملاك جاءوا من السماء لترحيب نور الهاشمي محمد جلوسي قيامي أو منامي بليلتي ألا
طه كلها لمحمد كلامي وشأني حركتي ثم الأقلق سروري وحزني في اشتياق محمد ففي حال نومي ثم في حال يقظتي أجرد شعري ذكرى محمد سما فوق كل سمع تلبية النداء رأى ربه بالعين عين محمد رأى ربه بالعين عين محمد صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. Gbogbo àwa tí àánú Ọlọ́run tó ní gbogbo wa kájọ wà níbí. Nasfa security ẹ dákun. Níwájú bàbá ìmáàmù wa àgbà fún ìlú àti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ìlú níbi akọ́lé sí, ilẹ̀ níbi tí ó padà dìlú lọ́la. Béèyàn ò bá tí ì máa gbé bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí tí ń lo bẹ̀ lọ́wọ́ báyìí bàbá ìmáàmù náà ni ìmáàmù wọn. Allah. Ẹ̀yin lè máa dó ilẹ̀ tí a ní òsín èèyàn ń bẹ̀, ẹ̀yin máa rú ẹni tí ń gbé bẹ̀. Ntẹ́yìn rí lẹ́yìn ń sọ. Imamun tahirun wa mutahharun mughithun liman daqat alayhi madhahibu. Torí bàbá wa ìmáàmù wa àgbà lára wọn kọ wọn ní Àṣàfá. Tírà kan bẹ tí ń jẹ́ Àṣàfá. Bẹ́ẹ̀ bá ké láti bẹ̀rẹ̀ dópin yóò rí ànábì lójúkorojú bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. Èmi ní lọ́wọ́. Àṣàfá kódà Mọ́lẹ̀m Nasiru Kabara tí wọ́n bá ké Àṣàfá ìkúnlẹ̀ èké ni. Àwọn ni kí ló dé? Wọ́n ní mo gbọ́dọ̀ bọ̀wọ̀ ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Òní kí n tu Àṣàfá palẹ̀ odijọ́ ta bá pàdé. Imamu tahirun wa mutahharun. Kábíyèsí àwọn àfa dámi lóhùn. Mughithun liman daqat alayhi madhahibu. Ẹ̀yin ọkùnrin yòǹbó rẹ kí n gbọ́. Ẹ̀yin obìnrin ẹ̀yin otí kí n gbọ́. Àwọn tó ń wọ́n jákèjì bàbá ìmáàmù ni wọ́n sọ fún wa. Bẹ́ẹ̀ni. Imamu Bàbá láwọn obìnrin ló wọ́n jákèjì. tahirun wa mutahharun. Ìmáàmù Dáúdù Tìjàní. Ẹ mà kú oríire. Ẹ kú oríire. Tó ṣe pé bàbá ìmáàmù ló pè mí. Bẹ́ẹ̀ni. Òun sáré bọ̀ láti Ifọ̀. Mo wá yà síbàdàn lé bàbá Nájímùdínà Al-Kubra. Ìpàdé wà síbẹ̀ láago 5 àbọ̀ dájì. Ó yẹ kí n máa lọ Kòròdú ni. Nílé Sheikh Sọ̀mọ̀dání ní Kòròdú.
àwọn bàbá imam oríire bàbá imam ràn mí èmi ò lè mọ sọ̀rọ̀ yìí wáàsí bàbá ni mo wá níjọ́ Jímọ̀ tá a parí tá a yanjú wáàsí pé bàbá di imam sátọ̀dé rẹ̀ ní fèmí náà ní màmú ọ̀fà. Allah. Ìmáàmù ìmáàmù. Òde mi lè yàn lọ tí wọ́n ta láṣẹ pé kò ní dáa fún tọ̀ mọ́. Oríire yín rẹ̀ mí. Táyìrọ̀ wà mọ̀ tààrọ̀. Ẹ dẹ́kun ẹ farabalẹ̀ ni ìmáàmù ẹ kú oríire. Tó ṣe pé ìmáàmù àgbà ní òwe ní láwàní. Gbogbo ìmáàmù tí yẹn bá jẹ́ ìlú kan tí ìmáàmù àgbà bá lóun ò mọ akùdé lọ́rọ̀ ẹ̀. Allahu Akbar. Mo fara mọ́ kí n tẹ́ Ògbómọ̀ṣọ́ lọ́rùn torí bàbá ìmọ̀ àti ọ̀rẹ́ mi Èjìdé alimọ̀nsọ ẹni ọlọ́mọdé okun kéke. Àmín. Ìmáàmù ni ìmáàmù táyìrọ̀ wà mọ̀ tààrọ̀. Jẹ́mẹ́ ẹ jẹ́ kí Ọlọ́run. Allah. Ẹ dákẹ́ farabalẹ̀ tí mo fẹ́ràn. Bàbá ìmáàmù fẹ́ràn gbogbo ọmọ tó wà lábẹ́ wọn. Bàbá yìí dá mi pè sí nǹkan púpọ̀. Bẹ́ẹ̀ni. Àfi lágbájá ó ṣe nǹkan gbọ́dọ̀ má wá. Tàmọ̀dé ó ṣe nǹkan gbọ́dọ̀ má wá. Oríire ò ní tán níran yín. Àmín. Àmín. Mo gba tí púpọ̀. Bẹ́ẹ̀ni. Torí ẹ fẹ́ràn ọmọ tó wà lábẹ́ yín. Àgbàlagbà dáadáa. Àgbàlagbà dáadáa. Ẹ̀mí yín ó sì gùn. Àmín. Bàbá ìmáàmù yóò fi ra ẹ̀ di o yóò fi ra ẹ̀ di. Ẹni tó bá rò kúrò yín yóò fi ra ẹ̀ di. Àmín yóò fi ra ẹ̀dí yóò fi ra ẹ̀dí. Ẹni tó bá rò kúrò yín yóò fi ra ẹ̀dí. Ẹ sì ṣe àmì l'Ògbómọ̀ṣọ́. Ẹ má ronú pọ́dún mẹ́wàá ẹ̀ jẹ́ mọ́mọ́ mi o. Ẹ má ronú gbogbo ọdún ẹ̀ jẹ́. Ẹni kó dáa fún ẹ kárí bàbá yìí ó dàgbà tààrà. Àmín. Àmín. Yóò máa dùn ẹlòmíì tó fẹ́ jẹ ìmáàmù. Wọ́n yìí ro ọlá lójú ọlọ́lá ọlá tí ó pàtì ẹ̀ nì. Allahu Akbar. Gbogbo ẹ̀dá tí wọ́n máa nọ́ọ̀sì ọlá lójú ọlá yóò kú sáájú ọlá. Bẹ́ẹ̀ni. Ẹ lọ bèrè dáadáa ilẹ̀ Yorùbá la wà. Bẹ́ẹ̀ni yóò ṣáájú ẹ lọ. Tẹ́ ẹ máa ń gbọ́ kinní kan lọ́la kò ní di ọ̀la nù. Ipò tán máa ń kú sí ní àná. Ipò lọ́la ni ó kú sí. Allah. Ó ti jẹ sàárì kó máa gbàwẹ̀ lọ tí èkú ló kù. Allahu Akbar. Ìmáàmù ni ìmáàmù táyìrọ̀ wà mọ̀ tààrọ̀. Ìmáàmù Dáúd Tìjání ẹ jòkó dáadáa náà. Mugithun. Kìlání àbí Abdulkadir nù. Kìlání. هناك شيوخ أولياء الكرام ọbẹ̀ dàmí láàmú díẹ̀. هم شاذلي نكشبند رفاعي Tìjání. ديلاني غزالي وأدهم وشيخ شيوخ العارفين السنوسي. Bàbá Imam. Bàbá Imam. Mo fi kí bàbá ṣàwọn. Bẹ́ẹ̀ni. Kábíyèsí. Kábíyèsí. Àràbà títí ilé-ẹ̀gẹ̀ fúyẹ́ gẹ́gẹ́ má ṣe gbé. Igi tẹ́ ẹ fojú di tí wó pa ni. Allah. Allahu Akbar. Àbàtà ẹbí tí òpẹ́ kú tíyetíye. Bẹ́ẹ̀ni. Tijani wa Kailani. Ẹ gbàgbé ẹ̀ gbogbo àfa tí bá ń fọba yọnu nù ẹni ló di ọwọ́ lè gbẹ́ kó tó kú. Allah. Ẹ má bá bú ọba kò kàn yín. Ìtarangba mo ti sọ ẹ̀. Àfa tó bá sì takò kó wá takò. Torí àwọn òsè nǹkan mí ìrìtà yọ kéwù. Bẹ́ẹ̀ni. Níran bàbá mi. Dákun kékọ́ ọ̀ tó kọ́ mọ́ kéni.
ẹnìkan ló ń ságbà mí lé kí mo lọ kárí. ọ̀kárì. ẹ̀yin kọ́ ọdún kẹlẹ́ ní ọlọ́dún báyìí ni mo ní à mo ní wọ́n dáyé náà ń kéwù lébi tó yẹ pé àtọ̀ kéwù ní ibi èmi ló bá yà sí ní ẹnu rẹ̀. هناك شيوخ لأولياء الكرام. inú mi dùn tí mo ní náà báyìí máa mú lò. alhamdulillah. èmi ní nǹkan tó jọjú orí lọ. ogún ọdún tá a ti bí kọ̀ǹdọ́ anímọ́tì bí dírẹ́fà tí ó rọkọ̀. Allahu akbar. àní bàbá ẹ tilẹ̀ kankan fún mi jọ àní mo ti tì í. تبارك من ساس الأمور بعلمه barakoyi. وذلله أهل السماوات والأرض. lájọ kó tì mọ́mú bá bàbá. bẹ́ẹ̀ni. àlùjànnà lẹ́jọ kó tì. الله. àmín. bàbá ìmáàmù ńlẹ̀ ń bá júwe wọn àmọ́ kì í sòní. ẹ mà pé ní ìmáàmù. Allahu akbar. ẹni tí bá ń rí ẹ fi lọ́wọ́ kó lọ kọ nǹkan kó lọ kọ déètì sára àgànná. bẹ́ẹ̀ni. ó ti fara pa. Allahu. ومن قسم الأرزاق بين عباده. wọ́n fẹ́ sèrè mọ́ kí fọ́sùláyọ̀ fẹ́ sèrè fẹ́ sèrè. ẹ ní dààmú. آمين. ẹ ṣe àmì. آمين. sẹ́ńkì ẹ bá wà ní nílùú gọ̀m̀bẹ̀. ọba Yorùbá ọba Yorùbá. ṣé káyì. wọ́n lọ wé wọlé. ومن قسم الأرزاق بين عباده. mo kì í o. وفضل بعض الناس فيها على بعض. mo kí ọmọlẹ́bí yín tí wọn ò tàpá sílùú. tí mo tàpá sí lù ú. ẹ̀mí ń kírun ìmáàmù ìlú ọmọ ẹ̀gbọ́n tí mo wí. bẹ́ẹ̀ni. kàmọ́ ń sọ̀lẹ̀ wà lámúyà súnmi. Allahu akbar. bí ẹni tó ráàyè kírun tó ní kò sáwẹ̀ bẹ́ẹ̀ làwọn tó ń rinú ayé. الله. a dá mọ́sálásí lẹ̀ àní sọ fún ìmáàmù tí bá ń lùgbà lọ́wọ́ gbọ́dọ̀ mọ̀ kó tutọ́ lé yín lórí. ẹ sì dìtẹ̀ bàbá ìmáàmù. ẹ̀yin ò sínú ọlọ̀tẹ̀ sínú ọlọ̀tẹ̀ tó tá a bá ti dépò yìí bíi kí wọ́n rẹ́bù olú ẹ̀ ní bọ́ ẹlẹ́jọ́. bẹ́ẹ̀ni. oyè tí ò ní kàn ọ̀tọ̀ bá pa ẹni tó wà ń bẹ̀ kí ló fẹ́ kú sí. mo fẹ́ kú sí. dámilò. تبارك من ساس الأمور بعلمه. mo kí gbogbo ẹ̀yàn fáwọn وذلله أهل السماوات والأرض. imam ẹ̀yin ní bá sọ̀rọ̀ o. bẹ́ẹ̀ni. ẹ̀yin lè lọ́rọ̀ ní. ẹ̀yin lè fi tọrọ wo sẹ́ o. bọ́rọ̀ pọ̀ nǹkan bá bóde ojú yín ò gbọ́dọ̀ lé o. èyí á máa fi tọrọ wo sẹ́ bàbá àmọ́ tí ó bóde lẹ́yìn tọrọ. bí yẹ̀pẹ̀ bá ń sọ̀rọ̀ lọ ní yéé. àtẹ̀mí àtẹ̀yìn naam. àti sẹ́ríkì àti sẹ́ríkì. ṣéwù ṣéwù. àti gbogbo ẹni tó wà níbí. naam. bẹ́ẹ̀ bá dépò oríire ìwà wo ní sọ nídẹ̀ẹ́ ní àbùkù mo fẹ́ sọ àjọsí ẹ̀kọ́ mọ̀ hàn. bẹ́ẹ̀ bá dépò oríire tẹ́tẹ́ pé ọ̀kárẹ̀ sáré máa da òye kíní kan tí a hó lé lórí tó jó wọlé pẹ̀lú oríire bóò ni ò sí ní bá àbùkù jáde. Allahu akbar. ó lọ̀rọ̀ tá a fẹ́ yanjú lónìí. tọ́lá àwọn míì min ba'di izzatihim saru ila ta'abi. nígbà tí wọ́n lo yìí tí wọ́n lo ẹ̀yẹ tán àbùkù náà parí ayé wọn. Allahu akbar. wọ́n ṣe lẹ ìmáàmù lóko. bẹ́ẹ̀ni. ìmáàmù. ẹ dákun ẹ dákun. ìmáàmù ṣe é wáyìn tí ò ní rí jẹ mọ́ àmọ́. Allahu akbar. èyàn fẹ́ dépò chairman tó máa lẹ́ni pure water. èyàn fẹ́ dépò gọ́fúnà tó máa lé rẹ̀ tí ò gbọ́dọ̀ sọ̀rọ̀. tí o gbọ́dọ̀ sọ̀rọ̀. tí ẹ bá yọ bá anábì ẹ̀ ní gbọ́. sallallahu alaihi wasallam. òde tó bá ti fẹ́ràn anábì èmi lọ. ẹlọ́kùnrin tiẹ̀ káràmásìkì rẹ̀ á. sallallahu alaihi wasallam. bàbá yìí mọ̀ ibi tá ń lọ lẹ ti dé yìí. bẹ́ẹ̀ni. èyàn lè fi agbára joyè ìwà lókùtà yóò fi ṣe tiẹ̀. bọ́ ọba arágbára fi joyè ọ̀ lè fagbára tẹ̀ èèyàn bá èèyàn burú jáde jẹ̀nu lọ tó lórí èèyàn pé.
orí àjànú ni ò pé ní a fi bẹ̀ ní sẹ́kísẹ́ tọ́lá báyà sọ̀rọ̀ ń bì gbàtọ́ bá débi kámẹ́rà yóò tó rọlẹ́ mẹ́wàá èmi kí n lọ fọnà wá èmi ọmọ náà mi èmi ìyá rẹ̀ kò mí ló kọ rí yóò mọ rorò kúrò àlìjánu yóò rorò kúrò mọ́ ọ lọ yóò mọ̀ lọ lójú ẹsẹ̀ náà rẹ̀ kíláwa àti jíláwa tọ́ ló bí kíláni àti jíláni ìran méjì ni ẹ òní ìsọjọ́ ọ̀tàn ni. وكن دافنا للشر àwọn kíláwa bẹ̀ wọ́n jíláwa bẹ̀ èmi náà ń jà sí tẹ̀ mọ́. èmi náà ń jà sí. ṣé ìwà bá parí ìjà sí Abdulkadir. قدس الله سره Allah Sayyidi Maulana Allah Sayyidi Maulana Allah Sayyidi Maulana Abdul Qadir Jilani. الله سيدي مولانا الله سيدي مولانا الله سيدي مولانا عبد القادر جيلاني عبد القادر جيلاني عبد القادر جيلاني عبد القادر جيلاني عبد القادر. tọ́lá bàbá àgbàlagbà tí mo ti dá jòkó látàárọ̀ ẹ̀ kálukú ní lé oríire ẹni náà ẹ̀ sì dá mi lóhùn. bàbá ìmáàmù onítàwé lọ́wà ní torí ẹ fẹ́ wọ̀ jọnu tí wọ́n bá ti ká nǹkan wé lórí bàbá ti gùn gbogbo ẹ̀dá tí wọ́n máa ń la ọkọ̀ ọmọ ìmáàmù lórí lámìyàkùn ìmáàmà Allahu Akbar. kò ní dépò aṣáájú kò ní dípò aṣáájú. májẹ̀mú tó wà lẹ́nu bẹ́ẹ̀ni. man lámìyàkùn ìmáàmà lámìyàkùn ìmáàmà. bàbá ìmáàmù tòní wà mọ́ ń sára fi tọ̀rí kì wà sálẹ̀ gbogbo ẹ̀dá tó bá bèè lọ́wọ́ àgbàlagbà kébò ló ṣe dáa fún yín tó bá ti rin ọ̀nà wọn yóò débi tí ń lọ. òun náà débi tí ń lọ. jẹ̀mọ́ tó wà ń bí ẹni náà náà. afárá mẹ́wàá lẹ́yìn ẹ̀gùn tí fi jábọ́ bẹ́ẹ̀ bá ti gùn kánú mẹ́wàá ó kọrí mọ̀ lọ́ọ̀lẹ̀ rọ́dàdínà ó asfala sáfìlì. ẹ dẹ́kun ẹ̀yin ọ̀dọ́ ẹni kí ni afárá àkọ́kọ́ alákọ̀ọ́kọ́. ẹ dá mi lóhùn kò dùn mọ́ mi. sẹ́ríkì téèyàn bá fẹ́ jọyọ̀ fún ní serious warning àwa la wá bá ẹ filẹ̀. ibi tí ì ṣe àwa la wá di lọ́wọ́ ẹ mọ̀lẹ́ ẹ mọ̀lẹ́ ẹ mọ̀lẹ́ ẹ mọ̀ tí mo fi ní ká mọ̀lẹ́ fìrìhánà kó ṣẹ̀ ìyá rẹ̀ ló ṣẹ̀. ìyá fìrìhánà lóyún ẹ̀ fìrìhánà ẹran kan náà lóyún lé wọn ẹran wa jẹ nǹkan ìyá fìrìhánà wa kó gìbò ó wá ṣe déédéé bí oyún rẹ̀ ọlọ́run ní sọ̀rọ̀ ó lọ sí nà mí ọmọ tó wà nù rẹ̀ ní sórí ibùjù láyé ẹran ló ṣèpèlè ìyá fìrìhánà rọra máa nìran bóyá ìyá rẹ̀ àgbà lọ́nà وكن دافنا للشر للخير تستريح من الهم إن الخير للشر دافن. sẹ́ẹ̀rì gbogbo ọ̀nà ó làbí ọ̀làmúra rẹ̀ yìí láì lé yóò kú náà ni. ẹ̀rọ wa nìyí o. sọ̀rọ̀ wa lè yìn ọ́ sọ́ra rẹ̀ má dáhùn àwọn ọlọ́pàá. وكن دافنا للشر yóò bá níbi kó dùn mọ́ mi. للخير تستريح tàbí yóò bá níbi tí ò ní bàjẹ́. من الهم إن الخير للشر دافن. bàbá yìí náà báwo fẹ́ sè sẹ́ríkì ìwà àkọ́kọ́ tí gbé aṣáájú ṣubú ẹ ní kíni. kíni. ẹ ní kíni àkọ́kọ́. kíni àkọ́kọ́. alikiburu. Allah. kéèyàn ó dínkù ọ̀làtẹ́kọ́ wá ní gbéraga. ní gbéraga. mọ ń kọ́ la ana falẹ̀ ìṣẹ̀hùwà ẹni bá ti lé mi ní kò ní símẹ́tì èkú ni. Allah. dákun farabalẹ̀ ìwé ní gbéraga tọmọ rẹ sanwó náà ìdẹ tó ń kára sún àyókù ẹ̀pà náà ẹ̀ lé dá ń gbèsè wọ́n bí ẹni tí ó ju ọmọ rẹ lọ. Allahu Akbar. tálábí tó ń sakọ Àlọ́bí. lọ́ọ́ máa lè tọ́ ọ̀rẹ́ ni sọ fún ọ. Allahu Akbar. àti yìnbọn ànábì òwá ni. sallallahu alayhi wa sallam. abẹ́ yìí yá wa láàrin tó bá dá fọmọ yín ẹ sá pamọ́ kẹ́mi ọmọ yín ó lè gùn èmi mọ bí iye bá ń kó sẹ̀mó lọ́ọ́ ṣe fìlàfìlà
tí a bá dàgúnlẹ̀ fún ọ ọ̀sán náà ní. Allahu Akbar. ìwọ tó fọmọ rẹ pọ́n ara ayé lójú só ti sí ọ náà. So ti sí ọ. dókítà tó ló fẹ́ẹ́ dé kó wá gbìjà rẹ só ti dé. So ti dé náà. òun lé gbédé tí ń pọtọ́ lẹ́nu ẹ̀. Allahu Akbar. ìyá àjà àràbùkà tó fi tiẹ̀ bá tọmọ rẹ jẹ́. ẹ dákun ẹ jẹ́ gbọ́ wá sí. ọmọ mi ò ní gbéraga ìyá rẹ ló ní. Ìyá rẹ̀ ló ní. ọlá apá yí ọmọ ti dá yóò máa fẹ́ràn bí olóbìnrin ẹ sọ̀rọ̀ wọn láàánú sọ̀rọ̀ wọ́n pàlù fún ọ̀nà. Allahu Akbar. tí wọ́n bá sọ̀rọ̀ orí ọmọ rẹ wọ́n ti gbé ọ̀rọ̀. Allahu Akbar. ṣé mo lè wí yòókù o. Naam. ohun tó jẹ́ ìyá lọ́bẹ̀ o bàbá ìmọ̀ ohun tó jẹ́ ìyá lọ́bẹ̀ o obìnrin ní kọ́kọ́ mọ̀ pa yí ọmọ ti dá tọ́mọ bá ara lẹ̀ ìyá rẹ̀ ló gbé lórí ilẹ̀ Bẹ́ẹ̀ni ìyá ní. kódà wọ́n ti kan lé kí babó tó mọ̀ Bẹ́ẹ̀ni. adémọ̀sọ̀ fún bàbá rẹ̀ lórí ògbò yóò sọ mọ́sálásí ọmọ náà sì rẹ̀ mọ́ra. ìyá ọmọ afọwọ́ àdúrà àgò sílẹ̀ adáwọlé nǹkan náà ń jẹ́ oyọrí kò ní pélé nu kí lọ dáwọlé tọkọ rẹ ò gbọ́dọ̀ mọ̀. kódà ìyá mi ọmọ rẹ ti sanwó mọ́kà rẹ̀ á ní àlè rí ìbẹ́ lọ́dún ní tá a ṣe ọlọ́mọdé rẹ̀ tó yí ànsá ọkọ ní pòwé mọ̀ tí ó ti sanwó mọ́kà tí ó ti gba abẹ́rẹ́ mọ́sọ̀ yóò wá kọ̀ tó la afẹ́ rìn mo lọ rìn lọ ọ̀nà rìn kú. من الهم yorùbá nẹ́bí méje rẹ̀. إن الخير للشر دافن. ẹ̀yin jẹ̀mọ́ tí wọ́n bẹ ní náà ẹja lọ bọ́sọ̀ gbéraga lẹ̀ Ẹja bọ́ọ̀lẹ̀. ìwọ ló dáa fún ọmọ rẹ ní àbọ̀kọ rẹ bọ́sọ̀ gbéraga lẹ̀ ọ̀mẹ́ni tí ó tún yẹ. Allahu Akbar. imam nígbà tí jẹ̀mọ́ ń bẹ lẹ́ ń jẹ́ imam Lẹ́jẹ̀ ìmọ̀mù. ẹ má jẹ́ wọn túká lẹ́yìn yín o Allahu Akbar. ẹ má ṣe gbéraga kí wọ́n túká o ẹni tí ò kéwú náà wúlò òní ò rọ̀mí ságé o lẹ́yìn tẹ́ ń kọ́ wá káyà ẹ̀yin tẹ́ kéwú ẹkú yà ẹ̀ náwó kálámù sọ owó ń jábọ́ sẹ́mọ̀ ni sẹ́mi lẹ́ kéwú fún tí ń bòyìn lówó ní ìsìn sọ́bẹ́ni tí ò kéwú náà pọ̀ àyà fún torí ilé òwú táwọn gbowó lápò rẹ̀ ẹ sì ní wọ́n kú yà táwọn bá ti sákìlẹ̀ yín ọmọ ẹ̀jẹ̀ bí ló pààyà láyà yín kú. مكارم الأخلاق جهدي وأكره أن أعيب وأن أعابا. wọ́n yóò bá lọ́bẹ̀ mi lọ lé wa lọ. Imam Daud. أحب مكارم الأخلاق جهدي. bí mo ṣe wà yìí ẹni tó lè kúnlẹ̀ jù mí lọ tó bóyá mo lè rí lọ́la spring ń bẹ lára mi ó rọrùn kò ní mí la kò ní má jẹ́ ìmọ̀ níbi kéèyàn má ní gbéraga yìí yá wa ẹ gbọ́ danger zone mo dá kọjá ní òní bẹ́ẹ̀ni. danger zone danger tó danger yẹnyẹn ìyá ń bá ru èpo ẹ̀gẹ́ nílé wa ní bá bọ̀ jẹnẹjẹnẹjẹnẹ èpo ẹ̀gẹ́ tútù tẹ́lẹ̀ ẹ̀zẹ̀bẹ̀ kò wá sọ́mọ kí ó kankan ńlá agùn kó bá lọ gbà fúnra mi pẹ̀lú náwà ní ìmáàmù Ọ̀fà wọ́n bá rú èpo ẹ̀gẹ́ àwọn pé ọ̀kárẹ̀ ọkọ mi àwọn adẹnu ní Àkànmú bí ẹ ti pè ọkọ ni mo bá ọ alẹ́ òní la fẹ́ yanjú ọ̀rọ̀ rẹ̀ ó àṣàjẹmọ́sẹ́ ni o ó ń sọ ọ̀sìn mọ̀ mi mo ní ìmọ̀ yìí mo sì mọ̀ mo ní ìmọ̀ yìí ó lọ́ọ̀ lè mọ̀ mí ó náà tó mọ̀ mí ò wáyé mọ́ àwọn tó lè wá ròyìn mi wọ́n ti lọ wọn ò lè wáyé mọ́ ó láṣẹ bí ẹ ṣe pé ọkọ rí tuntun láyọ̀ sì ràn mí lẹ́rù mo tún wá kò sẹ́ńtì tún kù mẹ́ láwọn tó bá kù ó wá pè é jọ ó lè kúrọ mọ́ ni toró ràn mí lẹ́rù dàgbẹ́rù o ràn yàn lẹ́rù kan tó di ẹrù sórí yín La ilaha illallah. Yorùbá ńlá mo sọ fún yín. أحب مكارم الأخلاق جهدي. kí wọ́n tó fún yín lẹ́rù tẹ́ ẹ̀ nílé sọ̀kalẹ̀. Ilé sọ̀kalẹ̀. afárá àkọ́kọ́ Afárá àkọ́kọ́. ẹ lọ bọ́ gbéraga kalẹ̀. Sọ̀kalẹ̀. kọlùkálùkù náà lọ bọ́ gbéraga ọ̀dà mi lóhùn ìwé náà kà lọ́wọ́ tó gbéraga ọ̀rísẹ́ náà Àbí? sìmẹ́nu kọ́ máa ṣe ń bó sí kókó ni kọ́ máa ṣe ìrọ́bù gi ọ̀kẹ́ ó débi orí ibú nù. bàbá ìmọ̀ mo fẹ́ fún ọmọ yín lóúnjẹ méje nínú mẹ́wàá
tó bá rí méjèèjì jẹ yóò kó ayé já ẹnìkan léèyàn lè kó ayé já ọ kéré bí tó ti kó já ni èmi ló wà ń bẹ ṣebí tí ń pa àwọn ọ̀dọ́ àfáàní gbéraga kẹ́déwájú àwọn èèyàn ńláńlá àwọn àfa àti ẹtìfà tọwọ́ wọn ti fẹ́ẹ́ jábọ́ kẹ́ máa kékeré kan dọ̀rọ̀ àbàṣẹ dámọ́ra kékeré kan àlẹ́ tọ́mútọ́mú àlùmọ́ jálẹ̀ mọ́ kẹ́rámú tọ́sẹ̀ jìká báyìí òru wọn fọkọ̀ ya rẹ̀ hàn. ṣé mo lórí kejì àbí mọ́ lọ lé wa kò tí ì dìjà wọ́n ti dìjà ọ̀ya bọ́ mọ̀ so. orí bọ̀. ọ̀n kékeré kan lẹ́ẹ̀kan kékeré kan ńlá kékeré kan. fàkọ́ńdà finali sari. èyí tó kọ́. tọ́. bilibishiri. láàkì bilibishiri. ìmọ̀ gbogbo ọ̀tẹ̀ bá fẹ́ pàdé ní jàmọ́ ẹ̀rín ẹ̀rín ni ẹ pàdé o mọ́rí àbá ẹ káàbọ̀ kí lẹ̀ ń wá ẹ má mọ kí wọ́n má sọ pé ń sùn lọ́wọ́ o ẹ̀ tí dàgbà débẹ̀ o. àwọn bàbá náà ti dépò rẹ̀ ìmọ̀ mú sùn lọ́wọ́ ẹ̀ tí tó bẹ́ẹ̀ gbọ́pọ̀ àtàwọn ti sọ yìí wọ́n jí yín o ẹni tẹ́ ẹ̀ bá dá lóhùn lásìkò tó sunkún wá tí wọ́n jí yín o ó ti dọ̀tá yín nù aláàtì ẹ̀dẹ́gbẹ̀ wọ́n ní ń sùn lọ́wọ́ ẹ sọ fún ọmọ kéwù ẹ jẹ́ ká jẹ́ mọ́ ọmọ rí mi o torí ntẹ́lẹ̀ bí gbígbá tí o bá rí ayé lè parẹ́ lójú rẹ. Allahu Akbar. ẹ dákun ṣé mo ń communicate. kí n wí kejì gbogbo ọtí ẹ bá pàdé nínú àwọn èèyàn kódà bó sọ ọ̀tá yín tí ò fẹ́ kẹ́ jẹ́ ẹ dàpọ̀ mọ́ rẹ̀. ìmáàmù imú ọ̀tá tó pọ̀ ẹni bá sin tó dé ní oṣù tí ó dùn máa ń báwọn tí ẹ wúlò wọn fẹ́ ka sẹ́sọ̀ pé jẹ̀mọ́ wà mọ́sálásí yín. ṣé mo lè wí kejì. ẹlẹ́ẹ̀kejì. bàbá imam èmi ní ẹ máa wò wàlígádọ̀. Allah. ẹ lọ sọ bínú kalẹ̀. ẹ sọ bínú kalẹ̀. wọ́n bu ilé yín o ẹlẹ́ẹ̀gbọ́. ẹnìkan wà tí mo bú mi tààrà bàbá. bẹ́ẹ̀ni. mo mọ tí mo ṣe. kò ní sẹ́ méjì. èébú ipò èpè. àwẹ̀ tá a wá gbà lọ yìí mo wá ronú pé nǹkan àwẹ̀ tí ì máa kàn láàánì lójú èbú pọ̀ ẹ lọ fún lápò ráìsì kan ẹ fún dájí àpò ẹ̀wà mílíkì 20 ló bá gbé máìkì ní dájí bàbá mi máa gbà ọ́ lóde jẹ́ kún kékeré ó pàǹdà ó pàǹdà. bí ṣírí máa ń lọ pé tàmí nánà. àkàn bẹ́ẹ̀ nù jẹ̀mọ́ yín jẹ̀mọ́ mẹ́ta lẹ́ni tẹ́ ẹ mọ̀ àkàn bẹ́ẹ̀ fẹ́ pínwó lẹ́yìn yín ni. owó ń tiẹ̀. ẹ lọ mọ irú àwọn tẹ ẹ bá tó dédé 200 5 naira àní kódà kì í dáa jẹ àlegbà kú rẹ kú ẹ bẹ̀ ń sẹ́nu. àwọn kan bẹ́ẹ̀ nù jẹ̀mọ́ yín ẹ̀ tẹ́lẹ̀ mi ẹni kí ni sẹ́ẹ̀ tiẹ́ wọ́n fẹ́ kẹ́ fún ẹ recognition ni kẹsàdúrà tẹ́lá ṣùgbọ́n bàbá alágbájá mẹ́jọ kún kéke ọlọ́mọ bá tiẹ̀ jẹ́ ń sàpolongo mi n tí mo tẹ̀lé ká fún un. kan bẹ wọn fẹ́ káwọn dáná owó lẹ kẹ jòkó yọba ṣe jòkó yìí ni ẹ má pẹ́ ráàyè o kò sí kó mọ ọmọ ẹran o èmi ò lè lọ kó mọ kékeré ẹlòmíì ò tí ì ṣègbà rí ọ̀kan tó ṣe rí náà lọ pé ń kékeré kò ní tẹ̀lé ọ̀ka wọn. Allahu Akbar. wọ́n ṣe kíní kan lónìí kò yẹ kí n wá ń bẹ̀ mo wá lọ mo wá jòkó rẹ̀ gẹ̀dẹ̀ yẹn ni kò dìde mo ní lè dìde ọ̀ èdè yìí ń gbọ́dọ̀ lọ́ta ń bẹ̀ wọ́n sọ̀pọ́ọ̀tì mi tí n bá ti lọ dán lónìí wọ́n pín méjì ojú tì í màmú ni ògbà tí ọjọ́ tí ni ráàyè wá ọ̀tá ń kún ọ̀tá nù ẹ mọ̀ ráàyè ẹ lọ bọ́ sọ èmi lè mọ́mú lẹ̀ ẹ ráàyè fún ẹ̀jẹ̀ mọ́ tààrà tí màá parí ìjà nígbà mi mo ní mẹ́jẹ látàrọ̀ dalẹ̀ ayọ̀ ní ìjàmbá ní ìjẹun ẹjọ́ ìdẹ̀wọ́n tó rò kó lè máa tẹ̀lé mi ká kí n mọ̀ pé kejì fún ọ ìbínú gbogbo tí wàá mi tó ga tí ń bínú sọfẹ́ dẹni lẹ́ni ìwọ tó wà létí ká àwọn èèyàn tó lára ń ro ọ́ kí lè fẹ́ kẹ́ tó wà lábẹ́ rẹ̀ ó ṣe aṣáájú tí ń bínú bí wèrè yóò dẹrù ara ẹ̀ nu kò di méjì ṣé mo lè wí kẹta ẹlẹ́ẹ̀kẹta dàbí ló. ṣèwà áṣìír. ẹlẹ́ẹ̀kẹta wà kọ̀tí àtúráhìm kọ̀tí àtúráhìm kéèyàn ó dẹ́kun ọ̀la tẹ́kọ̀lóhùn ò ní mọ̀lẹ́bí mọ́ wàhálà ni ó pa. Allahu Akbar. ẹ̀yin ni ń bá wí. ẹ má tètè lọ rẹ́ǹtì ilé sáká bàbá ìmáàmù takùtì ràn wọn lọ́rùn wọ́n ń rí ẹ bí omi mu
tẹ́ ẹ bá ti rẹ́ǹtì ilé tẹ́ ẹ lójú oórì ẹ wá tún ṣe bẹ́ẹ̀ bá kírun tẹ́ ẹ jòkó mọ́mí o wọ́n máa kí bàbá wa kódà gáà yóò dáa fún ọ ẹ̀ ń ṣiṣẹ́ àgbànú ọjọ́ yìí tán ọ sá lọ wọ́n ta ọ lọ́fà máa sá lọ bó lọ́wọ́ jà àwọn òde. ilé wa lèmi náà ń gbé wọ́n ń rí mi mo sì kọ́ ẹ́stéètì táàfà bá kọ tí ó fẹ́ lè jikú láyà n ò débẹ̀ yàrá kan pálọ̀ kan ní lòdò ní bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo sì kọ́ létí ìwé pé sáfà náà ló kọ́ yìí àmọ́ mi ò gbé bẹ̀ ibi tá a ti tètè ríra wa lèmi ń gbé ẹjọ́ máa rí o ẹ má jà kọ̀ mọ̀lẹ́bí pé mo ti bí mọ́mọ́ ní ọ̀rá yìí nọ́ńsẹ̀nsì wọ́n fi sẹ́ẹ̀sì hàn wọ́n mọ̀ pé ó jọ mọ̀ pé hàn gan lè yàn gbogbo ẹ̀yin yẹn ńlá ńlá tẹ wà níbi tẹ lówó tẹ sá fún ràn yín ibi tẹ ti bí yín lẹ sá fún àlùbáríkà lẹ sá fún ẹ padà sínú ràn yín wọn ò dá mọ́ o só dìjà ni wá sí ya ni tó bá yẹ mọ́ bomi wọn káàkiri kò kàn mọ́. lákìdí bíṣírí máa làpẹ́ tàbí nàá. ẹ wò mí ìmáàmù ní bá sọ̀rọ̀ àmọ́ ń kà wá náà àbí ó kà wá náà ni ẹ tẹ̀lé mi o. wọn tuntun máa gbé aṣáájú ṣubú ẹni kíni wọn ni kọ́sùwà tó lè kọ́lù bí gbogbo tó bá lọ́wọ́ ṣe àfikún ṣe ọkàn rẹ lè kókó ẹjẹ sọ̀rọ̀ kan fún yín lónìí wọ́n máa bẹ́ǹdì wáàsí ó kàn lẹ́kọ̀ọ́ ni ọwọ́ ahẹ́ wáàsí lásùbà nu mọ́sálásí ẹnìkan bẹ ọtí ní fámìlì àwòsí ẹ kò lè má mutí kò lè má ṣe kínní ẹ ti fin níran yóò máa sọ yín tó bá sọdún mẹ́wàá ni ẹ̀ka owó nkò pé ìmáàmù ti mú un bẹ. ó fẹ́ járáǹkì padà nù. irú àwọn ìdáyà lẹ́ẹ̀ máa tọrọ kọ́lọ́hún fún ọ pé ọlọ́run bá fún un ní mọ̀nà ń tí ń ṣe ò tẹ́ mi lọ́rùn òdodo lẹ́gbọ̀n àdébí ń jíṣẹ́ kó fìyà sallallahu alaihi wasallam tí ń lọ bọ́ ọlọ́kọ̀ọ̀kan tí ń bẹ̀rẹ̀ ni bàmí àgbẹ̀ dákun sí tí mo fẹ́ kò ní bàjẹ́ fún yín ó tún jíṣẹ́ gbangba ta wọ́n tún gbógun ti ó tún sá wọlé àwọn àyè tó bá yẹ kẹ́ ṣe bí ọmọ ẹsẹ̀ ọmọ ẹ má sì lè mọ́ mu ẹ sá pamọ́ mo ń ṣe bẹ́ẹ̀ lọ́fà tí pé ẹ̀yin lẹ́bíà ẹ̀yin ẹjọ́ ibi tẹ́ bá sọ sí ni orí mi sì pé tó tún lé ṣùgbọ́n wọn àṣẹ bí òmùgọ̀ kálíbà aráyé ṣe ẹ̀yin ní ń bá sọ̀rọ̀ ẹ má jẹ́ kéwù yín ó pọ̀ ẹ̀kọ́ ni ẹ jí ó pọ̀ kéwù lè sọ ọ̀yàn nù téèyàn ní rírẹ̀ mọ́. ṣé wọ́n ń tẹ̀lé mi. dáadáa. ṣé mo lè sọ mí o lára tí máa já ìyàbọ̀ ẹni kiri wà ní fúhùsù kọ́dídì ìmáàmù ọmọ abóbìnrin sọ̀rọ̀ létí mọ́sálásí fúhùsù àtàfáhùs ìwà àbàjẹ́ kí màmú òwò ní kàkó afọkọ mi lẹ́gbẹ̀ẹ́ wọn ni alfa ni àwa nìyẹn o mo rọ gbé wá síta wọn fọkọ ya rẹ hàn ẹ̀yin náà ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ní ń bá sọ̀rọ̀ nígbà tí mo ti di ìmáàmù ọ̀fà tọ́nà ti pé máa jẹ́ ìmáàmù mo ti ṣe ìmáàmù kan fọ́dún méje tẹ̀ èèyàn mọ́ 1995 ni mo jẹ ìmáàmù àkọ́kọ́ mo kírun fọ́dún méje 2002 kí wọ́n tó di ìmáàmù ọ̀fà ẹ̀ sì mi wòròwòrò mo ti fọ́dún méje nájú njẹ́ tí a ti wé mi láwà ní èmi ìfọkọ̀ mi gbó mi tẹ́ ẹ bá ti róbìnrin ọkọ mi ìyàwó mi nù àbábúrò mi tí ń lè ṣe kíni tí ń lè fẹ́ kọ́fọkọ̀ lífti omi wọ́n wá fóònù ọkọ rẹ lọ́dún tí ṣe ọba yàwó rẹ wájú ọkọ òun ti wá gbé búlọ́ọ̀kù lọ ẹni tí wàá sí ti bá wí ìkẹwọlé yóò tún ara lu ẹ mú ìgbàgbà ìgbò àfọmọ náà lu àfọwọ náà lu ẹni wà bàjẹ́ náà lu yálé. ẹ̀yin ni ń bá rí ẹ̀yin ni ń bá rí torí tẹ̀lé bá ti dépò látàn wọ́n máa pè é imam ẹ má dáhùn imam ẹ má dáhùn o Ìmáàmù Dáúd pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o báyé bá ń pè wọ̀ làgbà kò dénú ayé báyé bá ń pè wọ̀ làgbà kò dénú ayé mo dé wọn fún ẹ bá
Amẹ́ríkà ò jìnnà bàbá o. Bẹ́ẹ̀ni. London ò jìn inú ló jìn o. Inú ló jìn. Ẹni tí ó mọ sùn tìyàn tó sì ní mọ̀ kó fẹ́ pa ọ́ ni. Allahu akbar. Fúùsù. Gbogbo ẹni tí a ga tẹ̀ wá bí tẹ́ wù àbàjẹ́ ẹ̀ ń forí ibú sayọ̀yọ̀. Ní nǹkan sọ pé tẹ́yìn bá iyọ̀ tó ṣubú ó lè mọ́ nàró mọ́ tí èkú. Ìṣubú ẹ̀kan ìyẹn lè mọ́ nàró mọ́ tí èkú. Ẹ sì dáni ká mọ̀ tògùn kò dá ọ níbi àpáta ni. Èyí tó nàró ń tẹ́tẹ́ sì mí dá mọ́lẹ̀ ẹ sì wálé lọ́tọ̀ ni. Bí mo ní o ti mọ̀ra rẹ̀ ẹ sì là á mọ́lẹ̀ ẹ sì bá wálé. Bí mo ṣe rí ẹ sì lásán ẹni ó gùn ọlọ́dà ìgbà tó gbèdé ní ìrìn báyìí mo ní wọ̀ ṣèwé ní kì í dáni ká mọ̀ tògùn ní tògùn kárí. Sẹ́rí tẹ́sí bá ti wá yọ báyìí yóò wá ọkọ̀ fẹ́ sí i òwe burúkú ẹ̀sìn wo ni dání ká má tó gàn kò dá ọ lójú títí tí mọ́tò Dangote tí ó fọ ẹsẹ̀ rẹ mọ́lẹ̀ lẹ̀ Kò dá ọ dáadáa ni. ẹ̀sìn mi kàn mẹ́bi tó burú dé tó bá fẹ́ ná èèyàn mọ́lẹ̀ yóò wá ná ẹsẹ̀ báyìí yóò bá pò yìí gbà tó bá tó ẹ̀ méje gbàgbé ẹ̀ ọ̀ọ́dẹ ilẹ̀ yóò tún wá fẹsẹ̀ ẹ̀yìn ta pánà ń sábà alẹ́ ti ẹnu ọtí fà á níbi tó lé nu yóò wá react sí ọ báyé ṣe rí nu. Báyìí ṣe rí nù. wàlá tàjẹ́ sàṣù imam ẹ má tọpinpin jama o torí wọn tọpinpin ẹ̀yin náà. Allahu akbar. ẹ má ṣe tí Umaru ṣe o bàbá Umaru ṣe bó ṣe jẹ́ aṣíwájú ẹ̀sìn tó Amirul Mu'minin ẹlẹ́mi ló ṣe. Kí ló ṣe? ẹnìkan mutí lágbàlá rẹ̀ ń mu ọtí nínú àgbàlá rẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ mi tí ń ya omi tààrà ó ń gba kánrin nínú àgbàlá rẹ̀ nípa ẹ bá sọ fún mọ̀ọ́dún kàtọ́ inú bá bí ni wọ́n mú ìdá la ilaha illallah láì ó kàn fún àgbàlá wọlé ni ó ní mo kọ́ ọmọ ọ̀mùtí ọkùnrin nígbà náà nǹkan Gbà náà ńkọ́. ó lè mí ṣe Ọlọ́run lẹ́ẹ̀kan ìwọ ṣe Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta ó mọ̀ọ́dún ní èmi ṣe Ọlọ́run ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣèbí Ọlọ́run sọ pé tẹ bá fẹ́ wọlé nílé ẹnu ọ̀nà ní kẹgbà wọlé ẹ wá fún fẹ́ǹsì wọlé ọ̀fẹ́ǹsì àkọ́kọ́ ni pé fún fẹ́ǹsì onímọ̀gbà Onímọ̀gbà. ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run náà gbọ́dọ̀ wọlé nílé àtàtàstà àníṣò وتسلموا على أهلها. ṣe ẹgbà yọ̀ǹda sí mo ní ẹ wọlé ni Ọ̀yọ̀ǹda. ó lè di méjì Ó di méjì. wà látẹ̀jẹ́ sàṣù Ọlọ́run ní ẹ má tọpinpin òun mo tí òun tilẹ̀kùn mọ́rí ẹ sì máa pápá láǹbì mu wà ó mọ̀ orúkọ padà ni olódà ẹ nígbẹ̀nu ọ̀nà padà fẹ́ǹsì tẹ̀ fún òun náà nẹ́túbọ̀ jáde padà. Allah. àwọn nítorí ẹ̀ṣẹ̀ kan ló fi lọ kojú wọlé ẹ wo iye ẹ̀ṣẹ̀ ṣe kàṣọ náà lọ́rùn ẹ̀yin ní bá sọ̀rọ̀ owó yín ó máa dín díẹ̀ ẹ má wá díẹ̀ jù Bẹ́ẹ̀ni. Ìmójúkú ń bẹ̀. àwọn tẹ fídíò owó máa jíwó ìran kawókawó ní jíwó Bẹ́ẹ̀ni. tí wọ́n 1000 bá láti fẹ́ lọ díẹ̀ bíi 150 200 Wàsó. owó òjòkónú ẹ má wá díẹ̀ mo fẹ́ mọ iye tẹ́ ẹ pa mo fẹ́ mọ iye tẹ́ ẹ pa olùyọ kò máa rẹ o wọ́n yìí bá lórí ara yẹ ẹ náwó sí i ayé tí mo ń rán wọn. لاقي بالبشر من لقيت من النار. ìmáàmù ni ń bá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá ìmáàmù irú ẹ̀ sàn sẹ́yìn àbí òṣèré ni Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ sì ń gbé mi Tẹ́ ń gbé mi. ẹ lọ mi wọ́n lọ mi yẹ́yẹ́ àwọn kàlùkàlù kówó ẹnìkan ọ̀kẹ́ sábà kó wá irú wọn náà wà lọ́gbẹ̀ẹ́ yín o Bẹ́ẹ̀ni. ìmáàmù ni ń bá sọ̀rọ̀ yín o wọ́n máa jí owó yín o Bẹ́ẹ̀ni. wọ́n máa fi 200 ṣe 500 Bẹ́ẹ̀ni. 1000. iṣẹ́ wọn nù Iṣẹ́ wọn nù. sísẹ́mù tí mo wà ní tí n bá sọ̀rọ̀ láàrin wákàtí kan mo mọ iye tí mo lè pa màmá sì kó kalẹ̀ máa ń sẹ́yìn rẹ̀ ni ọlọ́fà àlùbáríkà sí ẹ kú ní mú jù mí lọ tẹ́lẹ̀ náà ọ̀dà yìí náà jì kó dídẹ̀ jì tèmi kò sí wàhálà ẹ sáà ti fi ṣe ń tó dáa ẹ̀yin ni bá sọ̀rọ̀ ẹ má tọpinpin ọmọ ẹ̀yìn yín jù o ya pọ̀ owó tó ọlọ́mì kò kàn yín Èèkàn yìí. òun wáyé wá jíwó nù ẹ̀yin wáyé wá lówó ni ẹ fílẹ̀ bẹ́ẹ̀ bá ti lè tọpinpin jù ayé rẹ̀ ó bàjẹ́. Allahu akbar. mo sùn jẹ́ òní ọmọ kan tí ń sùn tì mí ní máa ó rò pé mo ti sùn wọ́ra oorun sàárì ní máa ń potí kúrọ̀kúrọ̀ ó sàárọ̀ dajì ìbọn bìtà mo wá jí mo ní kí ló dé ó ní mo ní jẹ́nu ọlọ́run tó wà lára yín ni ẹ dákun sí ò ti ra mí lókun Allahu akbar.
mo ló dá yá ọmọ ìjẹ yòókù lọ gbogbo àtọ máa mú lọ torí tí máa lè gbà lọ rẹ padà mo ti gba tó fẹ́ mu nu Ọlọ́run lè react sí mi. sísẹ́mù tí mo wà ní mo sì máa ti ń ṣẹlẹ̀ láyé gan káwọn tó ẹ̀ tó wá sí ní ọ̀yìn lọ́fíìsì ìlú làwọn ń darí fa ṣé má ṣe lọ mọ́ lọ sùn mọ́ sùn sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ jẹ mọ́ jẹ kírun jẹ́wọ̀n náà kásámú jẹ́wọ̀n náà bẹ̀rẹ̀ àwẹ̀ jẹ́wọ̀n náà ṣèkínní tẹ́lẹ̀. a sì mi sùúrù tù lọ. bẹ́ẹ̀ni. èmi àti bàbá anísà ti ń lọ ọdún 13. bẹ́ẹ̀ni. ìmọ̀mọ̀ ọdún 13 jẹ́ tún lẹ́ẹ̀mọ̀ bá jà kẹgbà kádàrá ló kú ẹjẹ́ lóhun tí ó lò. Allahu Akbar. ṣé mo lè wí yòókù o. Na'am. àbọ̀ ti dìjà ẹja bàbá lè mọ̀mù sọ ti dìjà bàbá lè mọ̀mù ọba àmọ́lé sọ ti dìjà ẹja bíọ́ o kò gbọ́dọ̀ bínú sí ìyàbọ̀ sọ́jọ́gbọ́ yìí sẹ́ẹ̀ tí bínú torí wá sí ya bí ṣe ń gbàsàlẹ̀ ní gòkè jìgàn ẹ̀yin náà máa sọ orú ẹ fún yàmọ́ lónìí ajágbẹ́nu lọ àwa làá máa sọ fún un dábìlẹ̀ jẹrẹ. lápì bílbíṣírì máa ń lápì tàmínà náà. bàbá ìmọ̀ n fẹ́ kó pọ̀ kí n lè bàrá yìí ṣàdúrà fún un. Na'am. wà lágùn lára tí aṣáájú ò gbọ́dọ̀ ní ẹni kíni kíni. kò gbọ́dọ̀ lè sọ̀rọ̀ jù. Allahu Akbar. tí ì bá ṣe bíi pé mo mú microphone dání èmi sọ̀rọ̀ ẹbí ẹ tó wà lọ́dọ̀ mi tí mo àmì wá gbogbo ń tọ́ bá sọ ilé sáà ni mo wò lọ́ọ̀kan àwọn kì í mo dẹ́ǹsì ni wọn ò ní fún ọ lésì ni ká tó sọ̀rọ̀ la ju ọ̀rọ̀ lọ tá a bá ti sọ tán ó ju à lọ ẹ̀yin ní bá wí ẹ mẹ́jọ bókì bòkì yín pọ̀ tẹ́ ẹ bá pe jẹ̀mọ́ kan tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́yìn wọ́n pàdé ní ayọ̀ yóò tún sọ a ní ọ̀fura sí ìmọ̀ ọ̀rọ̀ rẹ báyìí ló sọ òun ò wá ní báyìí jà yóò máa já ilé kan náà gbogbo aṣáájú tó bá ti lè wí ọ̀rọ̀ jù yóò parẹ́ inú rẹ̀ ó sẹ́po ni inú aṣáájú máa sẹ́po táwọn ẹni tí ń bọ ọjà ọ̀sẹ̀ mọ̀kúnlẹ̀ kí káàbọ̀ olóòjì ẹ̀pẹ́ fún wa ọ̀hún èpè lọ́sẹ̀lẹ̀ tí ó mọ̀ ọlọ́ọ̀ni jẹ́ pẹ́nu inú aṣáájú máa sẹ́po rẹ̀ ìní bá sọ̀rọ̀ ẹ̀ lájẹ sí bí ẹ̀ sí ẹ̀ rí inú kọ́rọ̀ sí ọbẹ̀ èmi nǹkan àgbàlagbà ìmọ̀mù ìbókibòki tí ń lọ dúró di Mario àwọn àǹdẹ́ ìmọ̀mù ìní bọ́ọ̀lù ìmọ̀mù Chelsea ìmọ̀mù Man U tó bá yabọ̀ kó yabọ̀ ìmọ̀mù Arsenal ìmọ̀mù Chelsea ló wá ra jẹ́sí fún gbogbo ọmọ ó ń kún ọrẹ́ títì ó lóun fẹ́ ta ọmọ ọ̀hún ìyàwó léwo lẹ́ẹ̀ tà nù àkọ́bí àbábí kẹ́ ó ní ọmọ òun ní ń jírí èwo ní ọmọ rẹ̀ láyé rẹ̀ bàjẹ́ torí bọ́ọ̀lù tó wá ń sunkún ìmọ̀mù tí ń wo bọ́ọ̀lù tẹ́pẹ̀rún tí ó dìde wọ́n tún fi bọ́ọ̀lù sóòrù ẹni tí ò lè fa tẹ̀síbá àfọ́lọ́ ó wá aranjúmọ́ TV ní wọ́n ń fa iṣẹ́ láìláìláìlá àwa ní ti kọjá àwọn ènìyàn tirẹ̀ ẹ̀yin láyé jẹ tó bàjẹ́. Allahu Akbar. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ ẹ̀yin jẹ̀mọ́ àwọn dà mo fẹ́ èèyàn mẹ́rin. nínú jama. kí bàbá tó wé láwà ní èèyàn mẹ́rin. bóyá náà yanra wọn àbẹ́ èèyàn wọn òun fẹ́ èèyàn mẹ́rin tó dàgbà. èèyàn mẹ́rin àgbàlagbà mẹ́rin nínú jama. nínú jẹ̀mọ́ tí wọ́n máa kírun fún tẹ́ ẹ̀ bá ti wá láwà ní díjọ́ mi ẹjẹ apẹ tí wọn máa kí wọn fún. Alhaji Salahuddin. kò ní ìdíkà dákọ wọn mọra wọn wọn là fọ́ọ̀sì wọn jáde ni ẹjọ jáde tinútinú. amẹ́rin. torí èèyàn dùn fi joyè àmọ́ ti ṣe tiẹ̀ àti tẹ̀lé tiẹ̀ ní wàhálà. Allahu Akbar. èyí méjì pé ló yẹn ń lè mọ́mú mẹ́rin mo béèrè bẹ́ẹ̀ bá pé mẹ́rin ọba ìmọ̀mọ́ ìmọ̀ lọlé wọ́n fẹ́ dẹ́ sí jẹ́ ẹ̀kùnú ó dá àwé mọ́ lónìí ẹ̀pẹ́kẹ́ tó bóde ẹ̀ ti pẹ́ nì ẹ̀nàró bàbá ìmọ̀mù ní ẹ̀nàró bàbá àgbàlagbà ẹ̀yin nìkan ti tó ẹ lọ mú ìmọ̀mù yín wá. ẹ mú ìmọ̀mù yín wá. láàrin wa bá a ṣe pọ̀ tó yìí. láàrin wa bá a ti pọ̀ tó yìí. ẹ mú wa ẹ fi hàn bàbá ìmáàmù pé ìmáàmù wa rè. pé ìmáàmù wa rè. yẹn ní kámẹ́rà ṣe ń tẹ̀lé. wọ́n ti fi hàn. wọ́n ti fi hàn ẹ wá nàró kí mọ́mú náà nàró. wọ́n ní ká nàró. ẹ fún bàbá àgbà yín lága àwọn nìkan mo fẹ́ gẹ̀rẹ́jẹ̀ lábàgbàlagbà mo fẹ́ kí wọ́n jókòó torí mi náà fẹ́ dàgbà oyè ni mo jẹ àti ìjàgbọ́ Ọlọ́run jẹ́ arágbàjẹ́. àmín. ẹ jókòó ẹ̀yin nìkan ayókù lè nàró egun wọn ṣe ṣémúṣémú. ìmáàmù yín ni àbí kí ló kọ́ mọ́ṣáláṣí yín ẹ mọ̀ bọ̀ níbí ìmáàmù Ọlọ́run ló wù ẹ̀yin agbádá yín
bàbá ẹjẹ́ àtọ̀ bí wọ́n ṣe tọ̀ fún yín ọlọ́run má jẹ́ ààrẹ sí wájú ni máa dúró sí ọlọ́run jẹ́ ààrẹ sí ẹ̀yìn ni ó wà nítorí sí bá já lọ ọlọ́run má jẹ́ ààrẹ yóò wá dúró wájú yóò wọ́n fẹsẹ̀ pàṣẹ sí rẹ́bà àná ọlọ́run ní jẹ́ ààrẹ ẹni tó bá ṣáájú gbà míì òun ló lè gbàgbọ́dé fún ni látàkùn. لا تقولن إذا ما لم ترد. ẹ̀yin lẹ́yìn wọn o ẹ̀ dá mi lóhùn bàbá àgbà aṣọ funfun lẹ wọ̀ yìí ọlọ́ọ̀ni jí ó dọ̀tí tẹ́pọ̀ bá já sí ẹ̀fọ́ ni àbẹ́fà bẹ̀ ya. bẹ́ẹ̀ni. ìwọ́pọ̀ ni ẹ̀fọ́ ni. ẹ̀fọ́ ni. ìtumọ̀ ìmáàmù nù. ìtumọ̀ ìmáàmù nù. èèyàn kéwù ìyẹn ni kò ní mọ́ lálẹ́ ebù ẹ má fà á ya o ẹ̀fọ́ ni. Allahu akbar. ìfàyà ni kẹ́pẹ́ méjì ní gbogbo mọ́sálásí tabakásùbà àti ẹ̀mọ́tì lọ wọ́n fẹ́ fa ìmáàmù yanu. ọ̀rọ̀ wà o wọ́n tún àti ìmáàmù nù. Allahu akbar. ẹ má fà á ya ẹ̀fọ́ ni ìtumọ̀ ìfọ̀ ni pé ìmáàmù tabakí ìṣàìtàn ẹ bá mi ń lé. àgbàlagbà ní ọ̀ ntọ́ sí ìdọ̀tí mọ́sálásí wa kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ àfọlọ́ wọ́n sì lọ ọjà lóde tẹ́ ẹ lọ ó kọ́ wa lọ ń gbé ká má ṣe bẹ́ẹ̀ mọ́ kò ní dùn yàtọ̀ tàbá kí ásìrì tẹ́ ẹ dúró ọ̀rọ̀ mẹ́. a lọ kéde lórí rédíò. ìmáàmù náà sì náà fẹ́ sọ̀rọ̀ ní lórí ó tún wá sálámà gbọ́ àárín ní àyè kọ́kọ́ sọ tẹ̀sùbá alẹ́ ẹ̀ tó lónìí ẹ̀sìn lè má mú wa afẹ́ bọ̀ sórí ọ̀rọ̀. ìtúláwà ní orí rẹ. gbogbo ẹni bá dáná ẹ̀wò tàkúté mú ọmọ rẹ o. Allahu akbar. ìmáàmù kò complete lẹ́dà ẹ̀gbọ́n tí mo wí lillahi kamal Allahu akbar. ọlọ́run nìkan ló pé o. ọlọ́run nìkan ló pé. tẹ́ ẹ bá ti rọ́dún pọ́lọ̀ nìkan ló pé tẹ́ ẹ bá rí bí tẹ́ ti fẹ́ kẹsẹ̀ bẹsẹ̀ ẹ chẹ́kì wọn ni wá àgbàlagbà ní ọmọ sí bá ọbínú jùlọ àṣù báyìí ó ju bàbá alágbájá lọ ní fẹ́jọ́ rẹ̀ sùn ààbọ̀ bá wí ọkàn rẹ̀ ní òbalẹ̀. wọn yìí pé mọ́mú sáàrin ìyẹn bá wí o gbogbo iye kọ́mẹ́ntì ni wọ́n fara káàsá o. Allahu akbar. bàbá ṣe mo lè wí kejì. ẹlẹ́ẹ̀kejì. ẹ̀yin náà ní tún ṣe dánwò fún o. òròǹbó kí ní ń pèlè Ògbómọ̀ṣọ́ òròǹbó náà ni tó náà kàn pèlè ọ̀sán wẹ́wẹ́ àtòròǹbó àtọ̀sán wẹ́wẹ́ bàbá tá a bá ń roko lọ nínú ogbó àwọn roko lọ àwọn akẹ́gi ọ̀sán wẹ́wẹ́ àábẹ̀ ni àbá dá sí àdá sí kí ló kún ara igi ọ̀sán wẹ́wẹ́ omi igi ẹ̀gún àbí sẹpẹ ẹ̀gún ló kún ara rẹ̀. ẹ̀gún ló kún ara rẹ̀. kí ló dé tá a máa bẹ́ẹ̀ dànù. kí ló dé tá a máa bẹ́ẹ̀ dànù. torí èso tó wà ní orí ẹ̀ tá a fẹ́ lò. níjọ́ tí wọ́n bá di ẹ̀gún mọ́ yín lọ́wọ́ ẹ gbà bẹ́ẹ̀ ẹ wá wo èso òmà tó wà lára ẹ̀. Allahu akbar. torí tá a bá bínú bẹ́ẹ̀ níjọ́ tá a bá nídìí òròǹbó àdàmú. ẹ má bínú bẹ́ẹ̀ o. ẹ má bínú bẹ́ẹ̀. ṣé mo lè wí kẹta o ṣe pé òun fa ìmọ̀mù ní ẹ lọ́wọ́ nù àbí nfààní lọ́wọ́ kọ́ ẹ dá mi lóhùn bàbá àgbàlagbà àwọn èèyàn tó ṣèdánwò fún un àwọn arí igi ọsàn lágbàlá wa ẹ dá mi lóhùn lórí igi kan láti kẹ orí igi kan àákan ìmí ò dùn síbẹ̀ kọ́ omi ò sì ní dùn ìmí ò lómi omi ò sì ní lómi lórí igi kan ẹyọkan njẹ́ tí ìmọ̀mù bá dùn ọsàn rẹ̀ dùn nù ndọ́ tó bá yọwọ́ ó kàn nù. ìyá máa yọwọ́ tí ó máa bí inú bí kòkò gbalẹ̀ wà pé ọmọdé ń sin ẹja fílẹ̀ kò bínú díẹ̀ wá kí ni ń bí ọ̀nà síbí wọ̀ ní mọ́mù tó ń kó adéwájú ọlọ́run tó o bá dà wá nù àbọ̀wò lọ́ọ́ jẹ fọlọ́run ọ̀sán rẹ̀ tó fẹ́ kan ẹ̀dá ṣúgà sí ni yóò wá dùn padà kò sẹ́ni tí ọmọdé ò lè ṣe bàbá kò sẹ́ni tí ipò ò lè gùn òsì àmọ́ gùn yàn àti ẹ̀jẹ̀ àmọ́ para wa òsì gùn nù wọ lọ́ọ́ yà sá fún lọ́sì wá sí ti nù jẹ̀mọ́ ṣé mo ṣàbòsí aṣọ tìmáàmù aṣọ tẹ̀ jẹ̀mọ́ ẹ̀ daṣọ àṣírí bò ẹnìkan mu tí yó lórí irun ló bá ṣubú náà jẹ̀mọ́ bá láwọn yọ ní ìmọ̀ ànábìlẹ̀ gbọ́dọ̀ yọ o oṣù kẹlẹ wọn ló ti kírun lóṣù mẹ́fà ó lọ́la fún oṣù mẹ́fà ó ti ní jẹ̀mọ́ lẹ́yìn tẹ́ ẹ bá yọ ìsìlámù pín ẹbẹ̀ náà kó sàmọ̀nà rẹ̀ ni tí fi túmọ̀ sí pé kò sẹ́ni tí ò ní kọ̀rọ̀ Ọlọ́run nìkan ló pé o Ọlọ́run nìkan ló dá o Ọlọ́run nìkan ló yanjú o kálukú ló ní gégége tí ó máa jẹ́ àléébù àìsèérí tẹ́ ń pè láṣìírí
ẹ mọ lọ títán. kí bàbá ìmáàmù tòní kí wọ́n bọ́ síta kí wọ́n wí láwà ní. bàbá ìmáàmù ọlọ́run ní jọ́rẹ̀ yìí ọlọ́run ní Muhammad ẹ kú gbogbo gbà ọlọ́run ní fi yín lẹ̀. tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ti fẹ́ máa gbé wí láwà ní fún bàbá wa ìmáàmù mọ́ṣáláṣí ìta Alágbàyí mọ́ṣáláṣí ọlọ́run ló wù. ká sì má jẹ́ ọ̀tá kókó. ìta Alágbàyí lábẹ́ pé à ń wé láwà ní bàbá ní gbogbo ẹni tó bá wà níbi kọ́ máa wá sọ pé alámúnáṣírà lákàsọ́dírà wàwàdànà àǹkàwíṣírà alẹ́bí àǹkọ̀dàzára wàràfànà lákàzíkìrà fàínàmá àlẹ́rùsírì yusra. فإذا فرغت فانصب وإلى ربك فارغب علم نشرا لك صدرا ووضعنا عنك وزري الذي أنقض أثارا ورفعنا لك ذكرا. Papọ̀ yìí alẹ́ òsì. Wọ́n ní láwà níbi tá a dé yìí láwà ní ìfẹ́ ta kókó. tó a sì fẹ́ ta kókó. àfẹ́ o. bákan sáárì ọkùnrin kan obìnrin kan. tó bàbá ti rọ́ọ̀kùnrin kan obìnrin kan ẹlòmíràn mọ̀ wá mọ́. láwà náà ní tàbí kótó. ọmọ bá ta kókó. ẹnìkan ní ọmọ ta kókó ẹni ó fẹ́ràn yín nù lè mọ́mù. ó nu ẹ máa wò wọ́n ẹ máa wò àwọn tí ó wà. kọ́mọ ta kókó ó di méjì. ẹ máa wọn tẹ́ fíláṣì. kọ́mọ ta kókó. ẹ máa wọn tẹ́ fún lẹ́bà. kọ́mọ ta kókó. ẹ máa wọn tẹ́ ní gbé nǹkan kan fún. kọ́mọ ta kókó. kọ́dà ẹ máa wọn tẹ́ ní kí lọ́la. wọ́n ní ọmọ ta kókó. ọmọ ta kókó. bẹ́ẹ̀ni. ìwọ́n tó ti torí lè mọ́mù wá. tó ń gbótó lè mọ́mù ló fi wọ́n jókòó yìí. kódà bọ́ bá gbà wọ́ọ̀dù lónìí déyà yìí. débi. ó dẹ̀ méjì. kọ́mọ ta kókó. èkó la kọ́mọ ta kókó. mọ́ta. kódà bọ́ ọ̀bá lọ́wọ́lọ́wọ́ bọ́ ọ̀rọ̀ jókòó kọ́mọ ta kókó. alámúnáṣírà làkàsọ́dírà wàwàdànà àǹkàwíṣírà alẹ́bí àǹkọ̀dàsára wàràfànà làkàzíkìrà fàínàmá àlẹ́hùsìrì yusra ìnàmá àlẹ́hùsìrì yusra fàízà تبصر وإلى ربك فارغب ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العسر يسرا إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك. bàbá wa ìmáàmù àgbà wọ́n àbáyà wọn wọ́n láwọn fi sọ pé àwọn dúró sí ìmáàmù wa lónìí. àbáyà pé ìmáàmù olú ألم نشرح صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك. gbogbo ìjọba yẹ ìmáàmù sí ìmáàmù kan káàmà yẹ wá sí. فإنما العسر يسرا إنما العسر يسرا òkè àgbà tó lé àgbé yìí.
yígun kẹ́mọ́ padà jábọ́. Àlà òkè àgbà òkè àgbà ìmáàmù tuntun òkè àgbà torí àgbé yígun kẹ́mọ́ padà jábọ́. Òkè àgbà torí àgbé yígun kẹ́mọ́ padà jábọ́. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Gbogbo tí a fẹ́ lè kọ́ lọ́hùn bá wà fẹ́. Allahumma. Èyí tá ọ̀fẹ́ mọ́ fi sàdáwò. Allahumma. Èyí tá ọ̀fẹ́ mọ́ fi sàdáwò. Allahumma. Èyí tá ọ̀fẹ́ mọ́ fi sàdáwò. Allahumma. Wọ́lá ọ̀rẹ́ rẹ̀ ti jẹ́ Muhammad. Allahumma. Wọ́lá ilé rẹ̀ ti jẹ́ Kaaba. Allahumma. Wọ́lá orúkọ rẹ̀ ti jẹ́ Allah. Allahumma. Àlékòtù kọ́ bá làwọn fẹ́. Kótù kọ́ bá làwọn fẹ́. Ìmọ̀mọ̀ kọ́kọ́ kótù kọ́ bá làwọn fẹ́. 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 Aláwa ọ̀fẹ́ alátùmá bá. Kótù kọ́ bá làwọn fẹ́. Aláwa ọ̀fẹ́ alátùmá bá. Kótù kọ́ bá làwọn fẹ́. Rẹ̀ ti jẹ́ Muhammad. Kótù kọ́ bá wọlé ilé rẹ̀ ti jẹ́ Kaaba. Kótù kọ́ bá. Imam ẹ máa bọ̀ fún bàbá àpàràkò yìí gẹ́gẹ́ bí the most best performing sheikh àfàtó èmèbó dáadáa yóò ṣe Sulemanu Ọládùn Ọlálékan wọ́n fẹ́ fún bàbá àpàràkò yìí ní ẹni tó pekédé nínú aláàtò nínú ẹni tó fàyè gba àlàáfíà lágbègbè láwùjọ wa nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Báyìí fẹ́ bí ó fẹ́ yóò sì máa jọba ẹni tá a fẹ́ lórí adé láti ṣàfihàn. Báyìí fẹ́ bí ó fẹ́ yóò sì máa jọba. Ọlọ́njẹ́ bálé láyọ̀ ọlọ́tàlẹ́bù lọ́dọ̀ lọ. Báyìí fẹ́ bí ó fẹ́ yóò sì máa jọba. Báyìí fẹ́ bí ó fẹ́ yóò sì máa jọba. Ẹni tá a fẹ́ lórí adé láti ṣàfihàn. Báyìí fẹ́ bí ó fẹ́ yóò sì máa jọba. Báyìí fẹ́ bí ó fẹ́ yóò sì máa jọba. Báyìí fẹ́ bí ó fẹ́.